ẹ kú ilé là ń kára lé o ẹ̀rẹ̀ wá ní tí èrò ọ̀nà a tún ti dé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa lámúgbòrò tù a tún ti dé Later Swings and Record International agbáṣà ní ìgbìmọ̀ àgbáyé káfàtà ìlú Ìlọ̀gbọ̀ Àṣòwò láwà lénìí níbi eré ọdún Ọbalólayé. Síwájú ẹ jẹ́ ká lọ wo àwọn eégún àárọ̀ tí wọ́n kọ́kọ́ ṣeré. Ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ ikú erin oríṣiríṣi ọ̀bẹ là ń rí lára àwọn eégún àárọ̀ míì lẹ tún wò yìí ìkan lẹ ti rí lẹ́ẹ̀kan ìmíì tún rèé. Ṣé ẹ rí àrà tí eégún yẹn dá ẹ wo bí tó ti gùn ó ti bọ́lẹ̀. Eégún ńlá tó tóbi tá àyídó fúnlẹ̀ ń wò yìí ẹ bá ti rí eégún tó gbé awọ báyìí ẹ rí ẹ ti mọ̀ pé eégún ọdẹ ni.
ṣáàrí pé eégún ju eégún lọ òòṣà ju òòṣà lọ ẹ̀rí pé gbà tí eégún yìí lórí eégún ọdẹ ẹ̀rí pé ó tẹríba. àwọn olóyè ló ti wà ní ìkàlẹ̀ yìí. Ìlàdúrà máa sùn bọ́rọ̀ látòrí ilé Agége ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. Olúṣesí lóòótọ́ ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ bàbá. Ọmọọmọṣẹ́ ìgbóni mo kí o. A ti wà ní ibi tí Ọbalólayé tó ti máa gorí odó lẹ́nu. Àwọn ìyá àgbàjẹ̀ ni ọmọ Ọbalólayé ló ń forí balẹ̀ fún yìí.
Ọbalólayé ló jáde láti inú ilé yìí. Ìyẹn Ọbalólayé àgbà. Ọbalólayé ló ń forí balẹ̀ fáwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí. Gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ Ọ̀tà ẹsẹ̀ wọn pé sílùú Ìlógbò Àṣòwò lénìí. Alhaji Fàtásí olórí ọmọ kéwú nílùú Ìlógbò Àṣòwò, ẹkú ọdún ẹkú àṣeyẹ o. Ọmọ Ọbalólayé ni wọ́n, ẹkú ìnáwó àwọn ló ń fún àwọn lóyè lówó yìí. Ọbalólayé lẹ̀ ń wò tó ń jó yìí. Ọbalólayé kékeré ló ti lọ pààrọ̀ aṣọ yìí. Òun ló ti ń forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí.
rí i pé Ọbalólayé àgbà òun náà ti lọ pààrọ̀ aṣọ. wọ́n ní kí ẹ sún mẹ́yìn fún Ọbalólayé kékeré, òun ló máa kọ́kọ́ ṣeré lénìí. ẹni bẹ́ẹ̀ sọ aṣọ yẹn ariwo ta. ẹni pé eégún tó mèrè ṣe dáadáa ni. ó kéré lójú, ó tóbi síkùn.
ẹ ti gbórin lẹ́nu àwọn ìyàwó ilé, àwọn ìyá àgbà ọ̀jẹ̀ àwọn ló wà ní ìkàlẹ̀ yìí.